Kàtìkàtì ojúmọ́ kan àṣà kan èdè kan lọ́rọ̀ Portable. Kí ni ìtumọ̀ tó dánwò lónìí báyìí nísìn? Portable ẹnu ìsásìn lára fọ́ọ̀kì mu. Ó dàbí ẹni pọ́rọ̀ yìí ti fẹ́ lè kọjá agbára Portable. Ó dàbí ẹni pé Portable ó ti gbé ojú rẹ̀ kúrò lọ́dọ̀ Ifá o. Ó dàbí ẹni pé Ifá ò fẹ́ gba Portable mọ́ báyìí, àbí Òòṣà ò fẹ́ gba Portable mọ́. Portable ti gba bòmíì lọ o. Ó ti kúrò lọ́dọ̀ Ifá o. Ẹ wá wo bí Portable gbà lọ o. Ṣé abala fẹ́ ní ìdíjì ẹ̀rú tó kéré kòkòrò ní gba ìtú ẹ̀ ṣùgbọ́n. Ṣé ká sọ pé ọmọkùnrin yìí ò tí ì mọ odó tí ó dọ̀rùn lásì ni, àbí kò tí ì mọ túmọ̀ nǹkan tí yóò ṣẹlẹ̀ sí, àbí ò tí ì mọ nǹkan tí wọ́n ń pè níjọba? Ṣé gbogbo tí ń ṣe yìí ṣé ó ní túmọ̀? Ọ̀lọ́ ṣọ́ọ̀ṣì gbogbo nǹkan tí ń ṣe yìí ó yẹ kó máa ṣe ń pamọ́ ni, àbí kí lẹ̀yin rò? Èmi wò pé ó yẹ kó máa ṣe ń pamọ́ ni, kódà kò yẹ kí ó yẹ kó gbé kámẹ́rà tẹ̀lé òun pé ibi tó ń wọ̀ ibi tó ń lọ. Kí ni ìtumọ̀ gbogbo ilé ìtarakùnrin ṣe? Ǹjẹ́ ní làákàyè ọkùnrin sì pé báyìí? Ẹ̀yin náà ẹ wò ọ̀rọ̀ tó pani lẹ́rìn, gbogbo òṣìṣẹ́ ẹ̀ kàn ń pààyàn lẹ́rìn ní, kàn ń pààyàn lẹ́rìn ní. Ẹ kàn máa fòṣì sí ẹ̀rẹ́rìn ní. Ọ̀lọ́ ṣọ́ọ̀ṣì láti lọ gbàdúrà pé kó bọ́nú àjàgà àtàwọn ìṣòro tó kàn ọ́. Ọwá bọ́bẹ̀ wá ń rẹ́rìn, ọwá ń fẹ̀yìn. Ẹ dákun ṣé kán mọ kámẹ́rà ẹ̀ lọ́rọ̀ rẹ̀ kàn, àbí kí ni ká ti pẹ̀lú eléyìí? Sáwọn tí ń bẹ̀ gan ò ní lérò pé bọ́ yóò mú àwọn ṣe ni bí, àbí kí ni ìtumọ̀ jàgbàjàgbà tọkàn? Ó dàbí ẹni pọ́kùnrin ẹ̀gàn ò tiẹ̀ mọ́ tọ̀rọ̀ ẹ̀ kàn gan bí mo ṣe ń wò yìí. Ọ̀n bẹ́ẹ̀yàn, ọ̀n rẹ́rìn, ọ̀n fẹ̀yìn, òun ṣe gbogbo ẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ tẹ́ ẹ súnmọ́ àwọn ẹbí Portable, ẹ pè wọ́n bá wọn sọ gidi ọ̀rẹ́ bá wọn sọ tọ̀rọ̀. Ọmọkùnrin yìí ọmọ tí ń ṣe. Ẹ má fọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ fún ọmọkùnrin torí owó ẹ̀ sòdodo ọ̀rọ̀ fún. Kò tí ì mọ tí ń ṣẹlẹ̀. Ọlọ́run bá Elédùà yóò jí ọbọ̀ ń bẹ o.